Awusu billahi minash shaitonir rajim. Bismillahirrahmanirrahim. Adániwáyé o, ẹlẹ́rù nínú ẹ̀yìn. Bó ṣe wù ọ́ ló ń ṣọlá rẹ bàbá. Ó wù ọ́, ó ṣàkókò kan bí ọyẹ́. Ó tún yá, ó tún ṣe mí bí ooru. Òrù òdúró nígbà tó tẹ̀, ẹni ejírílẹ̀jì ń pawó lójò. Ìpín ló pín yé fóníkálukú. Ìgbà ló ka bí amọ tó nífẹ̀ẹ́ yàn dénú onínúure ìyá rere ìyá àgbà. Ẹ̀rín gbé mi níyì rọ́pọ́tọ́ bí ọká. Madam Títílayọ̀ Adérẹ̀mí lèmi ń pé rí. Àdé ẹ bá wọn bóde ẹyọ gbọ́ lọ́jọ́ ìbí. Ẹ bomi fún wọn mú ìyá o. Títílayọ̀ Títílọpẹ́ Títíníyì Títílàmọ́ rábíyamọ́ ọlọ́jọ́ ìbí onínúure tí ń ṣayẹyẹ. Ọmọ wọn lẹ́jìgbò mẹ́kùnlẹ̀ kẹ́ ẹ dàgbà bí ará òwúrọ̀. Ìyá Adámiláre ẹ̀lẹ́ o, abáyíyọ àwọn abáyín dúpẹ́. Ọdún yín ló dé, ìyá Thomas ẹ kú oríire. Ọjọ́ ìbí ẹ̀yin ò ló wọlé dé lọ́lá Olúwa kẹ́ ẹ mọ́ sáìtì àlàáfíà ń wọlé gbogbo. Ìgbà yín ló kò yí ìyá ìjì rẹ̀ lọ́lá Olúwa ẹ ò ní ti gbà yín dẹ ní akọ́lẹ̀ bòbí èbù. Abiyamọ ti ṣiṣẹ́ ọmọ lọ́lọ́ Olódùmarè kó o dúró jẹ́ pẹ́. Àjẹ́ pé ayé mọ̀mọ́ mi onínúure. Màláíkà tí ń pèrè ńlẹ̀ yóò ní gbàgbé léyìn. Oníṣẹ́ bí òní jẹ́ yín bá yín wò lọ́dẹ̀. Awọ̀lúmọ̀tẹ́ olómi iyọ̀ ẹni ayé ń fẹ́. Ó wọlé ẹlẹ́kún ó sọ wọ́n daláyọ̀ olùbìnújẹ́ òní wọlé rẹ kó mọ́ daláyọ̀ lọ. Mo kí ọ ẹni re tó nínú re. Ilé ayé àràlẹ̀ yín wá. Ọba tó mú yín daláyọ̀ òní pa yín lẹ́kún. Ojógún ọdún ní kokoko lára ta yín á mọ́ lé. Ọmọ Olúwa òní fi kú ọmọ ṣe yín lánàá wò. Ìyá Káúsárà kẹ́ ẹ pẹ́ láyé. Ìyá Adọ́rẹ́sẹ̀ ẹ̀lẹ́ ń bẹ̀ ń. Ẹ̀lẹ́ ìyá Gbọ́sẹ̀sì mi àwẹ̀ abiyamọ tó mojú Olúwa. Ilẹ̀ ewu òwe ni mo kàn fún lọ́nà Èjìgbò. Ewu ló bí ọ lóòótọ́ débò gbọ́dọ̀ mẹ́mú ọpẹ́ òòṣà òkìyàn ló bí ọ ewu gbọ́dọ̀ bòkùrọ̀. Ilé ìwọ ọmọ adájọ́ jiyàn ọmọ adájọ́ nọrẹ́ ewu ìwíní ni yín ọmọ kòkú lọ́nà Èjìgbò. Ilẹ̀ ọmọ olóòṣà àbọ̀dún àti ìdíjà ìpínlẹ̀ yìí jẹ́ lé baba tó bí ọlọ́mọ ewu délé ewu ya kí ewu ìwíní ọmọ adìílẹ̀ dé wúrà. Bàbá yín ti nílẹ̀ gbogbo oṣù bẹ́ẹ̀ wá délé gbé wúrà tẹ́ ẹ palákọ̀ọ́sù yàwó àjẹ́lé baba tó bí ọ ṣàgbàdé ewu ìwíní ọmọ kòkú lọ́nà Èjìgbò. Bàbá yín gangan ló kàn fún olókùn tí ò sí ọmọ olóòtú àbọ̀dún mo ti díjà gbé lọ́jọ́ ọjọ́ tí jẹ́ ìṣẹ́nu kò díẹ̀. Èmi mo lè bá mi ọkọ tó bí ọláyà ìwó olódùn ọbọ̀ ọmọ atẹ́nigbọ́lá atẹ́nigbọ́rẹ́ ìwó ìwó tó ní rẹ́pẹ̀tẹ́nu rẹ̀ kárọ́bótó òdìdẹ́rẹ́ òkú jámọ́ bí ìwó gbà lọ́lé ọkọ tó bí ọláyà àgbẹ̀ ni wọ́n ọmọ olólà tí ń sá kẹ́kẹ́ àgbẹ̀ ọmọ olólà tí ń bàbàjà àgbẹ̀ ni wọ́n ọmọ olólà tí ń wakọ̀ ẹbẹ̀ dídí sẹ́nu abẹ́ gẹ́gẹ́ ìyá aya olólà tí ń fẹ̀jẹ̀wẹ̀ èròjẹ ní àgbẹ̀ nílé ọkọ bó o bá dòdò ọba kó o yá dúró torójú oró kó o jẹ́sẹ̀ yóò tómi ní ọkọ tó bí ọ ìrù ọ̀kẹ́rẹ́ kó o dómi ọba ò tóró jẹ́ ẹsẹ́nu kù díẹ̀ lọ́lọ́ Olódùmarè kẹ́ ẹ pẹ́ láyé lágbóró Olúwa ẹ̀yin ò ní lùgbàdì àìsàn ewé apẹ́ ló ní ẹ pẹ́ ewé yèyè ló ní ẹyẹ ń tẹ̀ yín gangan ìgbà yín tó ti ń dùn yìí Olódùmarè ò ní jó tán kẹ́ ẹ pẹ́ lọ kẹ́rin kẹ́sẹ̀ kẹ́ ẹ dàgbà bí àlọ́yè ẹ̀yin o Adégbóyèga Àlàní Akéwì lèmi jẹ́ ilé wa gangan ni bàbá gbé bíbí ọ̀dẹ̀dẹ̀ wa níyàwó mi dàgbà.